Gbajúgbajà olùṣọ́ àgùntàn kan tó jẹ́ wòlíì nínú ìjọ kérúbù àti séráfù lórílẹ̀‐èdè Nàìjíríà tí gbogbo èèyàn mọ̀ sí Màmá Esther Ajayi ti fọkàn àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà balẹ̀ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tó dágún yìí ìṣọmọ olókùú bẹ́ẹ̀ ni o fún ìgbà díẹ̀ ni. Màmá Esther Ajayi tó jẹ́ gbajúgbajà kan lára àwọn wòlíì obìnrin nínú ìjọ kérúbù àti séráfù tí ìjọ wọn tó wà ní ìlú Èkó ló mà ti ṣàlàyé o wípé gbogbo ìlà lórí táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní àti ìdojúkọ tá à ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí kódà lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe báyìí ni yóò mọ rí lọ o àkókò ń bọ̀ tí yóò yí padà kódà ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìlú Róòmù tẹ́ ẹ rí yẹn kì í ṣe ọjọ́ kan báyìí òun náà ni wọ́n fi kọ́ ó gbà kí wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọdún àtòṣù láti lè fi kọ́ ìlú Róòmù tó lè fi dúró wámúwámú lórí ẹsẹ̀ rẹ̀. Màmá Esther Ajayi òun náà ló ń sọ eléyìí nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ níbi ìwọ́de láti ṣe ìpolongo ètò kan tí Màmá Esther Ajayi tó ṣàgbékalẹ̀ rẹ̀ èyí tí wọ́n pè ní Celebrate the Comforter èyí tó máa ń ṣe lọ́dọọdún ti tọdún 2024 èyí tí wọ́n ń ṣe ìwọ́de rẹ̀ níbẹ̀ ló mà ti ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ kódà ló ti ń sọ gbangba bí ìgbà tó jẹ́ wípé wọ́n ń bá àwọn ìjọba àwọn tí ń ṣe ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà bí ìgbà tó jẹ́ wípé wọ́n ń bá àwọn tí ń ṣe ìṣàkóso lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìjókòó àsọyépọ̀ ni wọ́n ń sọ pẹ̀lú ìgboyà wípé orílẹ̀‐èdè Nàìjíríà yóò padà bọ̀ sípò ní kò pẹ́ o kí gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ká fọkàn balẹ̀ wípé báyìí kọ́ òun náà ni yóò mọ rí lọ ìṣọmọ olókùú bẹ́ẹ̀ ni a lè sí mọ́kù ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ láyéláyé. Ìsọjí àti àṣálẹ̀ ìkọrin ìyìn sọ́lọ́run eléyìí tí wọ́n ń ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dọọdún tí wọ́n pè ní Celebrate Comforter tí wọ́n ní yóò wáyé ní 20 oṣù keje tá a wà nínú rẹ̀ yìí ní pápá ìṣeré ti National Stadium nílùú Àbújá. Òun náà ni wọ́n ṣàlàyé wípé láti lè gbé ìjọ kérúbù àti séráfù ọ̀hún náà láti lè gbé sókè àti pẹ̀lú láti lè yí ọkàn àwọn ènìyàn padà lórí ojú ìwòye tí wọ́n fi ń wo ìjọ kérúbù àti séráfù nítorí wípé ìsọjí táwọn tẹ́ pẹpẹ yìí òun náà ni yóò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ ní àwọn ẹ̀sìn gbogbo ní àwọn ìjọ gbogbo láti darapọ̀ mọ́ wọn láti lè fi yin Ọlọ́run ẹlẹ́dàá wọn. Ìpolongo ètò ọ̀hún náà ni wọ́n ṣe ní gbogbo agbègbè ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ ní agbègbè Maruwa Lekki Lagos Island Surulere títí tó fi dé Maryland òun náà ni wọ́n ṣe ìwọ́de ọ̀hún náà níbi tí wọ́n ti sọ wípé ní àṣálẹ́ 20 oṣù keje ọ̀hún náà ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọ́ni ẹ̀mí bíi Yínká Ayéfẹ́lẹ́ Láńre Tẹríba Yínká Aláṣeyọrí Bídèmí Ọláọba àtàwọn míì bẹ́ẹ̀ lọ ni yóò máa wà níbẹ̀ láti fìyìn fọlọ́run ẹlẹ́dàá ó sì fi ọkàn àwọn ènìyàn balẹ̀ lórí ètò ààbò. Gbọ́ Màmá Esther Ajayi ti ní káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká fọkàn balẹ̀ wípé ní kò pẹ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí yóò gba ìtẹ̀síwájú tí yóò sì padà wá rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn.
Nàìjíríà. Wọ́n sọ wípé kò ní dà, ṣùgbọ́n ṣé báyìí náà ni yóò mọ rí lọ. Ẹ̀tú wá gbọ́ o, àwọn ogún arìnrìn-àjò làwọn ajínigbé ti jí gbé ní òpópónà márosẹ̀ Ṣàgámù sí Ìjẹ̀bú Òde ní ọjọ́ Àìkú Sunday, èyí tó jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹfà níbi nǹkan bíi aago 9 àṣálẹ́. Kódà wọ́n ní àwọn agbébọn yìí wọ́n gbójúgbóyà débi wípé ibi tí wọ́n ti dá àwọn arìnrìn-àjò lọ́nà ó jẹ́ ìtòsí àní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Ṣàgámù sí ìlú Ìlíṣàn. Ẹni tí ó jẹ́ alága agbègbè ìdàgbàsókè ní Ìlíṣàn náà, Wẹ̀mí Oṣùdé, òun náà ló sísọ lójú eléyìí o, tó ń ṣàlàyé fún àwọn akọ̀ròyìn ní apá agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Kódà gẹ́gẹ́ bí alága yìí ṣe ṣàlàyé pé ìkan tó rí kó yọ nínú àwọn arìnrìn-àjò ọ̀hún náà lọ́wọ́ àwọn ajínigbé kò fara rẹ̀ lọ o. Wọ́n ní wọ́n yìn níbọn ní orúnkún rẹ̀ tí wọ́n sì ti tètè gbé lọ sí ilé ìwòsàn ti Babcock Teaching Hospital tó wà ní agbègbè ọ̀hún. Ó sì jẹ́ wípé àwọn tó kù báyìí làwọn ajínigbé ni wọ́n jí gbé lọ o ní 30 ọjọ́ oṣù kẹfà ọdún 2024 níbi kan bíi aago 9 àṣálẹ́. Bẹ́ẹ̀ bá náwọn èèyàn tẹ́ mọ̀ wípé wọ́n gba agbègbè yìí kọjá nírú àkókò yìí tí wọ́n sì tí ì délé, ẹ gbìyànjú o, ẹ ṣàbẹ̀wò sí gbogbo wọn. Bẹ́ẹ̀ sì rèé, wọ́n ní a lọ ní sùúrù lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí wípé báyìí kọ́ ni yóò máa rí lọ. Ìgbà wo gangan ló wá fẹ́ yí padà tí ò ní rí bẹ́ẹ̀ lọ lórílẹ̀-èdè Nàìjíríà yìí? Ẹ wo bí a ti ń bọ̀, ẹ wo bí a dé, ẹ wá wo bí a bára wa, bí wọ́n ṣe ń bomi tútù sí wa lọ́kàn tó jẹ́ kọ́kàn wá tútù. Èyí náà ló tún jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ló ń bomi gbóná sí wa lọ́kàn. Ní kòpẹ́kòpẹ́ òun náà la mú ròyìn wá fún yín o wípé Màmá Esther Ajayi tó jẹ́ ọ̀kan lára àwọn wòlíì obìnrin tó gbajúgbajà lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní ilé ìjọsìn ní ìlú Èkó ni wọ́n sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó fọkàn wọn balẹ̀ wípé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè yìí ní kòpẹ́kòpẹ́ o yóò padà wá dẹ̀rùn, ká sì forí tì í wípé Róòmù kì í ṣọjọ́ kan, òun náà ni wọ́n kọ́ Róòmù, kí wá ní ká tún ṣe léyìí sí o. Ẹ̀gbọ́n náà, ipò wo làwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n tún jí gbé yìí, ipò wo ni wọ́n máa wà? A ti wá dé ìkóríta kò yé mi mọ́ bí kò ṣe ká pe Ọlọ́run ẹlẹ́dàá wa àtàwọn aṣáájú wa àtàwọn tí ń ní wá lára pẹ̀lú àwọn ajínigbé. K'Ẹlẹ́dùmarè kó wọnú kó wá àwọn pátápátá. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ má gbàgbé, ẹ subscribe, ẹ like, ẹ comment, ẹ share lórí ìkànnì Olómi Ọgbọ́n TV.